Ọlọ́run Olódùmarè ọmọ ògógó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba fẹ́nifẹ́re ọba àjàkọ́ ẹgbẹ́ wọn lẹ́yìn afọnipáṣẹrẹ̀gún ọba alógọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. ìbá dá gbọ́ngbọ́n wa bá kókó èrò àkàtàpá wa bá lóṣùn aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí láṣọ ṣàpàná ọ̀kan ní yémeyéme gbẹ́kin ọgọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn ẹ̀yin ajẹrun òru ẹ̀yin ajẹdọ̀ èèyàn mọ́bì ìbà àtòrú òru jẹ̀fọ́ galata ẹ̀yin náà tún la jẹrun òru ẹ̀yin la fíjọ́ àpàgbà tí ń so kùtùkùtù mọ́wọ́ àfijọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́ ìbà yín o. láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún òbá dásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yẹn sùn fún ẹ̀bọ̀dà ti jẹ́ látọ̀ pa èṣù mọ́dàlẹ̀ Yorùbá rú mọ́jẹ̀káyé tèmi tí mò ń ṣètò yìí náà ó dàrú àwọn olólùfẹ́ mi tí wọ́n so ń gbọ̀wọ́ mi gbogbo ìgbà àwọn fáǹsì mi lórí ìkànnì yìí abẹ̀wò èṣù láàlú má dá àwọn náà láàmú má dínà mọ́ wọn ọ̀tá wọn ni ọmọ ọba mi dojú ìjà kọ ní gbogbo ìgbà má jẹ́ kọ́ta àwọn nísìnyí má jẹ́ ta tèmi náà nísìnyí ọ̀tá alẹ́ Yorùbá má jẹ́ nísìnyí. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ wá dọwọ́ rẹ má jẹ́ àṣẹ ọ̀tẹ̀ má jẹ́ àtọ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé wọ́n jogún alẹ́sẹ̀ wọ́n jà jẹ̀sọ́fẹ́ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn wọ́n jà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò nígbà Elédùmarè wọ́n mọ̀ dọ́wọ́ rẹ̀ wọ́n jà bá rọ ẹni bẹ́ẹ̀ tó. ní ìwòye mi a rí àwọn àrísà ọ̀rọ̀ kan mo ṣe fídíò kan lọ láti bí a ti wọn lọ ọ̀sẹ̀ kan sìn tàbí bí ijọ́ mẹ́fà ijọ́ márùn-ún sẹ́yìn tí mo ń ṣàlàyé nípa protest ìfẹ̀hónúhàn yìí eléyìí tá à ń bá lọ táwọn ADC ṣe níbi ijọ́ mélòó sẹ́yìn ìjọ Tuesday bí ìjẹrin mò ń sọ fáwọn èèyàn kan pé lórí fídíò yẹn pé kò lè ṣèso rí ìdí tí òfin ní ṣèso rí ni pé protest tó ti wáyé sẹ́yìn lórílẹ̀‐èdè Nàìjíríà tí máa ń lé Yorùbá ní máa ń ṣáájú ìran Yorùbá ni ó ṣáájú ẹ lọ wò ó mo dẹ̀ ká fún wa nínú history pé yóò kọ́kọ́ protest lórílẹ̀‐èdè Nàìjíríà àbí nílẹ̀ Yorùbá ìran àwọn Fẹlá èyí tí ṣe ìyá àwọn Fẹlá lọ́wọ́ kọ́ protest lójúde Ẹ̀gbá lọ́jọ́ náà lọ́hùn lórí ọ̀rọ̀ owó orí obìnrin tẹ́ bá rántí dáadáa ẹ lọ kà á ìtàn rẹ̀ ń bẹ ó clear protest yẹn le tó fẹ́ lè gbé ẹ̀mí lọ́rùn ọba ìlú tóyìnbó tó jẹ́ alákòóso ìgbà yẹn àwọn ajẹ́lẹ́gbà yẹn ẹ̀mí rẹ̀ gbọ̀n Yorùbá ni tẹ́ bá tó wò wá sáà sókè níbí báyìí àwọn protest tó ti wáyé ẹjẹ́ àwò nígbà ayé Alábíọ́lá ẹwà àwọn protest yẹn bóyá lé tí odidi president ti fi move out tó lọ step aside protest lé débi pé bàbá Abacha ṣe burú tó ní ayé ẹ̀ ẹ̀mí rẹ̀ padà bọ́ sí
ètò pé protest ni nínú protest tá a lè gbàgbé má lè gbàgbé ó ní protest tí wọ́n fi fight Jonathan lórí ọ̀rọ̀ owó epo subsidy tí wọ́n yọ nínú má lè gbàgbé protest ní EndSARS wà gbogbo àwọn protest tí mo sọ yìí Èkó orí sọ́ọ̀dì ilẹ̀ Yorùbá ló ti wáyé Haúsá ò ní dá sí Ìgbò ò sì ní dá sí Yorùbá ni ó ṣe nǹkan wọn yóò sì milẹ̀ tó pé gbogbo àjọ àgbáyé ló máa rí wọ́n máa fi ilẹ̀ pé Nigeria protest lọ́wọ́ ẹ lọ wo protest àwọn ADC ṣe mo ṣàlàyé fún yín mo ní any protest ẹ wọ́n tí òwúrẹ́ tí organize protest l'Abuja kí ló yí di èso owó ló sorí tí protest tí wọ́n bá fẹ́ gba Nàìjíríà lọ́wọ́ wàhálà tí ò bá ti wáyé lórí sọ́ọ̀lì ilẹ̀ Yorùbá kò lè nítumọ̀ kò ní ní impact lára gọ́ọ̀mẹ̀ntì kò ní ní impact ìgbà Yorùbá nation tó bá jẹ́ pé wọ́n jẹ́ kó wáyé lẹ́kọ̀ọ́ ni tí Bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá dí wọn lọ́wọ́ torí ẹ̀ lọ̀rọ̀ tí Sowore sọ tí mo fi rẹ́rìn-ín pé Sowore náà kúndùn propaganda tó bá jẹ́ pé Sowore máa dúró ti Yorùbá ní láti lẹ̀ kò bá mọ̀ torí pé òun náà kà á gbogbo àwọn èèyàn tó ti dúró tì kò sí Yorùbá náà àwọn tó dúró tì rí Sowore ìdúró ti Yorùbá òun fúnra lára ẹ̀ kò bá mọ̀ wípé ẹran yíyí kọ́ náà ń pè ní nọ́mọ̀ eré táwọn kan sọ pé ẹran yíyí ní nọ́mọ̀ rárá o ẹran yíyí kọ́ ni wọ́n ń pè ní nọ́mọ̀ ni ẹ lọ wo protest yẹn tó wáyé láyé EndSARS ẹ wo ibi tó rìn dé ẹ wá wò ó ẹ fi compare àkátà àwọn ADC ṣe níjẹrin protest yẹn dàgbà téèyàn kàn wá gba tẹ́gùn ta mo wo àwọn tó protest wọn kàn wò báyìí ni nínú àwọn ọmọ tí wọ́n kó jáde àrélè tó jẹ́ pé púpọ̀ nínú wọn ti ń yọjú sáwọn APC underground tí wọ́n ti jọjọ́ ń ṣe meeting papọ̀ mo sọ̀kan fídíò tí mo ní mi ìrí ń jọ yẹn tí mo ní mò ń wá lọ́la mi ìrí mo ti padà ọwọ́ mi ti tẹ̀ ẹ́ níbi tí bàbá Peter àti gẹ́ẹ̀ tí wọ́n ń wọṣọ rẹ́ẹ̀dì yẹn ọmọ Ẹdó tó máa ń sọ brókì gan báyìí táwọn èyí ti lọ visit APC kan tí àgbà kí ló máa ń pè bọ̀bọ̀ yìí àgbànàkí tó fi lọ kí wọ́n bẹ̀ tó ká wọn mọ́ bẹ̀ báyìí màá gbé fídíò yẹn ẹ̀ rí màá àtàṣe mọ́ fídíò yìí kẹ́ lè mọ ìhà tí mo sọ pé tí yóò bá Bàbá Bọ́lá Ahmed Tinubu jà èyí ẹ̀ máa díjú ni èyí ẹ̀ mú léré gbogbo lè tọ́ ṣe yẹn igbá rẹ̀ ni wọn ò lè rí náà tẹ bá fẹ́ mú Bàbá Tinubu tẹ fẹ́ bá fa nǹkan ẹ̀ ṣeré èyí rí lára yín torí tó ń wo bàbá yẹn fa nǹkan òun máa ń síríọ̀sì ní kódà ọmọ rẹ̀ kankan ò ní gbowó àbẹ̀tẹ́lẹ̀ nítorí yóò tẹ̀ kí àwọn débẹ̀ ni àwọn ewu tó wà bí ẹ tó fẹ́ fàìtì Bàbá Bọ́lá Ahmed Tinubu nìyẹn tí mo máa ń sọ màá fi fídíò yẹn hàn yín sìn ó máa wọlé sìn kẹ́ lè mọ nǹkan tí mo sọ. ṣé ti rí ibi táwọn ọmọ yẹn lọ́nu
kó tó wá dijọ́ tí protest gangan wá wáyé màá fi protest hàn yín ẹ wo. ẹ wo protest bóyá lọ Peter náà ló tún wọṣọ grey àti white yẹn nídìí yẹn ló tún wọ red padà tẹ́ ń wò yẹn ṣé ẹ ti rí protest abẹ́ rí mo fẹ́ kẹ́ wọ́n ti fi ṣàlákèsí oògùn ni àwọn tí wọ́n ń pariwo Bọ́lá Ahmed torí ẹ̀ nígbà míì ẹ máa ṣọ́ra fáwọn èèyàn ọ̀rọ̀ tí wọ́n máa sọ jáde lórí ahọ́n ẹ ṣọ́ra tí wọ́n máa sọ fún yín pé àwọn fẹ́ gba ìlú là ni àwọn dúró tì yín àwọn fẹ́ kí ìlú ó ṣoríire àwọn fẹ́ kí mẹ̀kúnnù kí wọ́n gbádùn ṣe ti ráwọn tí ń jà fún mẹ̀kúnnù torí ẹ fura ibi táwọn ọ̀dọ́ Nàìjíríà bá dénú tó bá ti lè la owó lọ ẹ gbàgbé ẹ ní rí wọn jọ́ kejì very dark man tí máa lé nígbà kan bí ṣe máa ṣe ẹ̀rí kó ta sọ́rọ̀ òṣèlú mọ́ nǹkan míì ló ń ṣe é sìn nǹkan míì nígbà tí wọ́n ti lè kidnap ẹ̀ tí wọ́n ní àwọn EFCC gbé NDLEA ni tí wọ́n jùlẹ̀ báyìí ẹ gbọ́ kó ṣe wàhálà ó lè máa bú gọ́ọ̀mẹ̀ntì o bọ̀ pé ó fẹ́ ṣe protest kankan lórí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì láíláí ẹ̀ ní gbọ́ bọ́rọ̀ ìlú ìṣeré nù ọ̀rọ̀ Nàìjíríà ṣeré nù tó jẹ́ máa wà nù sí àtòsí lọ́nu tí gọ́ọ̀mẹ̀ntì ń fi bí pàlú wọ́n mọ̀ pé ráìsì ní ìṣòro yín wọ́n fi tán tí iná bá bàjẹ́ ráìsì wọ́n fún yín bí títí ò dá ráìsì wọ́n fún yín bọ́mọ yín ò bí ò sunrun re ráìsì wọ́n fún yín ṣe ti rí báyìí àwọn tẹ́ ń gbẹ́kẹ̀ lẹ́nu torí ẹ̀ ìwọ́n tó máa wá sọ̀rọ̀ láì tó máa wá ń dìfẹ́ǹdì gọ́ọ̀mẹ̀ntì àbọ̀ wọn ń jà fún aráàlú mọ̀bí tó ọ́fíìsì inú méjèèjì the only thing tẹ̀lé rí tí mi máa agitate fún òun ni bó ni Yorùbá ó ṣe bọ́ kúrò lóko ẹrú torí àti wà nínú oko tá mi ò máa ń téèyàn máa pẹ̀rú eléyìí èmi ò mú orúkọ téèyàn tó fẹ́ pè mọ́ tá a bá ń wá tó doko ẹrú lọ èmi ò mọ̀ so láàrin yẹn mo kàn fẹ́ fi fídíò yẹn hàn yín ni ẹ jẹ́ àbọ̀ sínú àgbà mi ètò mo pàdé bọ́dà wa kan lọ́nláìn bó ṣe pé mi lè rí fídíò yẹn mú wá mi màmá mọ fídíò yẹn wá ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni ẹ sọ̀rọ̀ nípa Ògún bíbọ ó lóun lọ bọ̀gún Kasinati ló ṣe interview fẹ́ni tí mo sọ yìí máa yẹn ló sọ̀rọ̀ nípa Pàṣọ wípé òun àti Pàṣọ àwọn close gan ní ṣe 90s ni mo ń gbé Pàṣọ jáde òun ti gbá lẹ́gbàá promoter Pàṣọ ni látijọ́ ẹ̀gbọ́n yẹn wá sọ̀rọ̀ débi kan wọ́n wá fi yé wa wípé òun bọ Ògún ìjọ kejì tó ń bọ Ògún ni mọ́tò òun ní accident láti gbà yẹn lòun ò ti nígbàgbọ́ nú Ògún mọ́ mo wá rẹ́rìn-ín tó gbé mi wá lónìí nù Ògún ó yàtọ̀ sí Ògún ẹ̀dìyẹn mú number 2 àwọn tí wọ́n sọ fún pé kó lọ bọ̀gún ni wọn ò ní solution lọ́wọ́ wọ́n rí ìgbà mi máa ń wà tó yẹ pé ẹ máa rí problem báyìí pé problem máa wà fọkùnrin yìí o ṣùgbọ́n tí wọ́n ní kó lọ ṣe ẹ kó ṣe ó kàn rí létí ni tàbí kó jẹ́ pé
ètò yẹ kó fi bọ̀gùn kọ́ ló fi bọ́ ẹlòmíì wà tàbí kó jẹ́ pé nítorí ẹ̀mí rẹ̀ ni wọ́n fi ní kó bọ̀gùn wọ́n mọ̀ pé kò sọ́gbọ́n tó fẹ́ dá ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ṣùgbọ́n bọ̀gùn màá sọ kankan fún yín lé nìyí ifá kan wà tí wọ́n dá fún Ọ̀rúnmìlà Àbàgbọ̀nrìnwó nígbà ayé rẹ̀ nígbà tí wọ́n dá ifá ìfọ́ Ọ̀rúnmìlà tán wọ́n wá ifá yìí sọ̀rọ̀ nípa ire ó sọ̀rọ̀ ire owó ire ọmọ ire ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ ifá yìí ló sọ fún Ọ̀rúnmìlà pé yóò gbé ìyàwó mẹ́ta nídọ̀kan ṣoṣo wọ́n wá dárúkọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta wípé ire ni orúkọ ìyàwó àkọ́kọ́ ayọ̀ ni orúkọ ìyàwó kejì ìdùnnú ni orúkọ ìyàwó kẹta ẹni bá gbọ́ Yorùbá kó fi sílẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹni bá gbọ́ Yorùbá kò nídìí kí wọ́n gbé kọ́mọbìnrin lọ́wọ́ babaláwo pé kí wá ní fáàmì sọ nínú ifá tí wọ́n ń kì í lọ́ọ̀tì máa mọ̀ nítorí pé gbọ́ Yorùbá bó ṣe ń kí ifá yẹn lọ́ọ̀tì máa mọ̀ pé ifá yìí ti ń sọ̀rọ̀ mi. wọ́n wá níyàwó mẹ́tẹ̀ẹ̀ta yóò bọ́ Ọ̀rúnmìlà lálejò yóò sì fi wọ́n ṣàyájọ́ kan ṣoṣo. Ọ̀rúnmìlà ní ire rèé ayọ̀ ní ìdùnnú ní kí ni kó wọ́n ṣe wọn lẹ́bọ ní kóru wọn ní orúbọ fésù. Ọ̀rúnmìlà gbọ́ rúrú ẹbọ ṣùgbọ́n nígbà tí wọ́n sọ fún Ọ̀rúnmìlà ifá tó wá jẹ́ kó mọ iye wa pé Ọ̀rúnmìlà èṣù lòun ò ní jẹ́ orí ẹbọ ìrú ní kíákíá pọ́n ó di ọ lọ́wọ́ díẹ̀ nítorí ifá tó wà nílẹ̀ ìsọ ní ti ń sọ ni pé ìdíwọ́ díẹ̀ máa wà wọn ò ní lè rú ẹbọ yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ọní ìdí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí gbogbo ọ̀nà tó bá mọ̀ lé ayé rẹ̀ gbọ́dọ̀ lọ́rùn Ọ̀rúnmìlà lóun ti gbọ́ rúru ẹbọ kó wọn ó rúbọ àṣebí sísà wàhálà sí náà ni máa ń sàwọn ará jọ̀hún Ọ̀rúnmìlà délé kò rántí rúbọ mọ́ ó bá lejò rẹpẹtẹ tó náà tó fẹ́ dá lóhùn ó dá lejò rẹpẹtẹ lóhùn ó bọ́ sí yẹ̀wù ó ṣe tó yẹ kó ṣe ó ṣe oríṣiríṣi kò rántí ẹbọ rúru ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí tán ní yóò bá lálejò yìí ọjọ́ wa ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù níjọ́ tí ìvẹ́ǹtì yẹn máa ṣẹlẹ̀ s'Ọ̀rúnmìlà báwọn àlejò mẹ́tẹ̀ẹ̀ta yóò bá èṣù wá dìde torí pé èṣù fẹ́ràn Ọ̀rúnmìlà gan kò fẹ́ kí nǹkan rẹ̀ ó bọ́ torí pé àwòrán tí fún ẹyẹ lóúnjẹ ní Ọ̀rúnmìlà èṣù wá gbéra ó wá bá Ọ̀rúnmìlà lálejò ó jókòó tọ̀ Ọ̀rúnmìlà bọ́ọ̀rúnmìlà ṣe ń bọ bí ṣe ń bọ ọlẹ̀ tí ń bọ òkè tí ń bọ oríṣiríṣi ọtí tán bá jọjọ pé ń bẹ̀ yóò fún èṣù ó dá sọ̀ pé nítorí yóò ní ìfún mi ní nǹkan mi o Ọ̀rúnmìlà ò sì mọ̀ pé èṣù ni òun kàn pa ará àdúgbò kan ló kàn wọlé wá báwọn káwọn fi ẹgbẹ́ ilé babaláwo oríṣiríṣi yẹn ní mo wọlé wá jókòó tì wọ́n pé bàbá mo ní wọ́n gba tẹ́gùn lọ́dọ̀ yín ni bàbá táwọn yìí sàǹgbà tẹ́gùn lọ́dọ̀ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ní ń da nǹkan ara nígbà tó pẹ́ ó ní pọ́ Ọ̀rúnmìlà kò fura sóhun pé òun ni kò dẹ̀ ṣèṣe pé ó tiẹ̀ fẹ́ rúbọ yẹn gan níjọ́ yẹn ṣùgbọ́n èṣù fẹ́ràn Ọ̀rúnmìlà torí pọ́ mọ̀ pé Ọ̀rúnmìlà kì í sahun èṣù wá dìde wọ́n wá sọ fún Ọ̀rúnmìlà pé ó ti gbúrò pé àwọn ará abé ti ń bọ̀ ṣùgbọ́n ó ti ṣàdéhùn pé kò sí ní Ọ̀rúnmìlà gbọ́dọ̀ fún òun nìkan kó tó lè rìlíìsì àwọn obìnrin mẹ́ta fún ló bá dìde lọ́dọ̀ Ọ̀rúnmìlà ló bá ní bàbá ẹ má bínú sí mi mo fẹ́ sáré dé ilé wéré Ọ̀rúnmìlà bá ṣe sọ́nà ló kí èṣù tẹ̀síwájú gbèsù dé oríta ó pàdé àwọn arábìnrin mẹ́ta kan wọ́n láwọn ń lọ lé Ọ̀rúnmìlà àwọn òdẹ̀ mọ̀ náà bẹ̀ gbèsù bá ní kí wọ́n jókòó mí wọ́n ní síbí lé Ọ̀rúnmìlà lẹ́nu lọ ní ó lẹ́ẹ̀dẹ̀bẹ̀ ní ìṣòro nìkan ẹ jókòó síbí làwọn yẹn bá jókòó ó ló ń bọ̀ fún òfẹ́ lọ pé ẹnìkan wá tí ó mú ọdílé Ọ̀rúnmìlà gbèsù yẹn tó sáré wá bá Ọ̀rúnmìlà lẹ́nu lọ́wọ́ àwọn tí wọ́n ní kọ́ Ọ̀rúnmìlà ó fi rúbọ ó wá mẹ́ńṣẹ̀ létí Ọ̀rúnmìlà pé àwọn bàbá kíní yìí àti kíní àti kíní yìí kí ló dé pápọ̀ kẹfì ṣètò tẹ́ ẹ̀ ṣe lónìí Ọ̀rúnmìlà kan
píkì láti bẹ̀ ni pé ètùtù àtijọ́ ètò ẹ̀kọ́ ti ṣe ara wa fún débi pé ẹni tó sọ̀rọ̀ yẹn wá wò ó wojú ẹni pé láàlú ni bó ṣe kó kinní ẹ̀jọ̀ báyìí tó yẹ wọlé ó ní bí sábà èṣù kẹjà gbà lọ́rẹ̀ ní bá sábà gbé nǹkan mi bó ṣe gbà lọ́rẹ̀ nu ó ní mo mọ̀ pé ìyìnlẹ̀ dúró tì mí látẹ̀ka ara ń fún mi pé ẹni tó wá tí sàn dá nǹkan jẹ ti ń dá nǹkan jẹ yìí kì í ṣe àlàsọ lọ́wọ́ ní ọmọ pé èèyàn dáadáa ní ọ ni mo fẹ́ràn rẹ̀ gan-an n gbọ́dọ̀ mọ́ gba kìnní tó ètùtù yìí bó ṣe gbà lọ́wọ́ Ọ̀rúnmìlà ló bá ní má wulẹ̀ dààmú ara ẹ lórí ìta kankan bá ń gbé bó ṣe gbà lọ́wọ́ Ọ̀rúnmìlà ló bá tẹ̀sẹ̀ mọ́rìn kò kún ṣẹ́jú kan làwọn obìnrin mẹ́ta wọlé wá tá bá dárú fáì fún yàn wọn ó kìlọ̀ fẹ́ ní ìyẹn wípé má fi alálà ṣètùtù yìí tí fẹ́ bá ti jáde sí ọ tètè wá bí wàá ṣe ṣètùtù ní kíákíá tí ò gbọdọ̀ pẹ́ even tábàdà babaláwo tó láàánú wọn ó sọ fún ọ kódà yóò mọ̀ pé olórí aago ni pé ètùtù fáyẹn ọ gbọdọ̀ ṣe kì í ṣe pé bóyá ẹnìyẹn ó fẹ́ ìyàwó tuntun ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ ó lè fẹ́ ìyàwó tuntun ìtì sábà máa ń ṣẹlẹ̀ jù ni pé àwọn rí yẹn ó tẹ̀léra wọn tí ò bá tó ẹ̀mẹ́ta kò ní dáwọ́ dúró etí fàyẹn ń sọ nìyẹn fẹ́ni tó bá gbọ́ Yorùbá dáadáa bó ṣe rí nù ẹ rí i pé èṣù dúró ó gba nǹkan yẹn dání ẹ̀gbọ́n tó wá lòun ṣe wọ́n sọ fún òun pé kó o bọ̀gùn òun wá bọ̀gùn ìjọ kejì aburú wá ṣẹlẹ̀ sóhun aburú yẹn ti wọlé kí wọ́n tó rí possibility wà kó jẹ́ pé ẹ̀mí rẹ̀ gangan lògùn fẹ́ gbà ṣùgbọ́n torí pé ó ṣe é jọ yẹn ló fi rí ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n yóò gba mọ́tò yẹn lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn àìkíyèsára pọ̀ nígbà tí ó sọ̀rọ̀ ní publicly ó ní torí ẹ̀ lòun ò ṣe nígbàgbọ́ mọ́ nínú Ògún ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ ò fẹ́ kí a jẹ́ máa yẹn wá sọ̀rọ̀ kan pé níjọ́ kan òun wá ní show Paso ẹnìkan wá pè òun wípé girlfriend wá sọ fún òun pé òun mú ọ lọ sọ́dọ̀ wòlíì kan wòlíì yẹn wá fún un ní oògùn abẹnugọ̀ngọ̀ tí máa lò wọ́n ní mo fi máa sọ fún gbogbo àwọn wòlíì tẹ́wọ̀n tó jẹ́ wòlíì alágbára lónìí oògùn ní gbogbo wọn ní kì í ṣe iṣẹ́ wòlíì o àṣírí mo gé fún yín lénìí ni mo fi sọ pé ẹni bá sọ pé òun ò lo oògùn dúdú rí àtàwọn àfáà yìí kí wọn ó bọ́ tàbí wọn á fògùn búra páwọn ò lórí tí wọ́n sọ fún wọn pé oògùn dúdú ò bá wọ lára mu pé nǹkan funfun ni ọmọ lò irọ́ ni o wọ́n ń tàn ọ́ ni sẹ̀lẹ̀ ń tàn ọ́ ń tan kándù tí wọ́n bá ṣoògùn tí wòlíì ò bá ṣe nǹkan gidi fún ọ láyé oògùn ni ó ṣe fún ọ tí ń jẹ́ bọ̀bọ́n yẹn nígbà tó ń dọ́dọ̀ wòlíì yẹn gbé kinní kan fún òun pé ó ní mo yá ọ ní o ọkọ lọ tẹ̀sí ẹ̀ náà tó bá tẹ̀sí ẹ̀ tán ni kó tó wá sanwó ṣèbí lẹ́gbàá mi báyìí ó lóde lọ tẹ̀sí ẹ̀ ó ṣàlàyé bóyá tẹ̀sí ẹ̀ tí kinní yẹn dẹ̀ múnádóko ẹlẹ́dàá rẹ̀ ní. so ọlọ́run ọba ló dáhùn la ẹ̀mí ẹni yẹn nígbà tó ti lè bọ̀gún ẹ̀mí yẹn ó save ṣùgbọ́n kò save property tí ń lò fún sí Ògún gangan láti torí rẹ̀ ní kó bọ̀gún àwọn kankan wà tí wọ́n pẹ́ babaláwo bá fẹ́ rí tí wọ́n pẹ́ àwọn tó mọ̀ ń paṣẹ yẹn náà rí kìíní yìí ó ní báwọn ó ṣe ṣètò yẹn tó jẹ́ pé wọ́n kàn fún ni wọ́n nìní wípé a ti bọ́ bọ̀gún tán o látàlẹ́ ìlọ fún ọjọ́ méje torí wọn ó dàbí wọn ó fún bìbìrì bí ìrìnàjò yẹn ṣe jẹ́ pé látàkókò ìlọ a gbọ́dọ̀ rí ọkọ̀ jáde títí tí ó fi pọ́jọ́ méje tàbí má dé di mọ́tò yìí páàkì mọ́tò yìí kalẹ̀ ìwọ náà má lọ bí kankan kódà tó bá fẹ́ ṣe dáadáa má jẹ́ káwọn ará ilé rẹ̀ jáde fọ́jọ́ méje gbogbo yín wà nísìra kẹwàá nulẹ̀ kẹwàá lábẹ́ ààbò títí fọ́jọ́ méje tàbí ọjọ́ mẹ́ta tàbúrú yìí ò fèrè so information yẹn gbọ́dọ̀ tẹ̀lé òun ni pé wọ́n kásẹ̀ ìrìn àjò yẹn kú lẹ̀ because ẹ bá bọ̀ gún tán
ẹ tún máa béèrè pé bo ló kù sí tèmi máa ń tábà láti sọ fáwọn èèyàn nìyẹn pé ìtọ̀sẹ̀ máa ń wà ẹ lè rí kí babaláwo ṣe nǹkan kó mọ̀ sí ìtọ̀sẹ̀ ni pé ẹbọ tá a rú o ṣàdúrà ti gbà wọ́n béèrè tó bá kù díẹ̀ wọ́n tún sọ pé òkè wọ́n ló kù o wọ́n á máa wá ṣé ibi epo ló kù sí ni ibi oúnjẹ tá a pè lò ló kù sí ni ibi ọtí ló kù sí ni ibi kíní ó sá wà díẹ̀ níta babaláwo máa fi kásẹ̀ gbogbo problem yẹn kó ńlẹ̀ nìyẹn so tó bá kù díẹ̀ káàtó yóò sọ bí tó ti kù díẹ̀ káàtó tẹ́ bá rántí mo sọ̀tàn kan rí lórí ìkànnì yìí obìnrin kan pásítọ̀ làwọn méjèèjì tọkọ-tìyàwó wọ́n wá sunkún àìrọ́mọbí wọ́n wá tọ̀ babaláwo tí mo mọ̀ dáadáa wọ́n tọ̀ wá ìgbà tí wọ́n dọ̀dọ̀ babaláwo yẹn ìgbà táwọn sọ bàbá tó ní ilé ifá yẹn wà láyé bàbá ò tí kú bàbá sùn sẹ́gbẹ́ kan àwọn ọmọ ń da ifá fún ẹni tí mò ń sọ yìí èmi náà dẹ̀ wà mẹ́jọ náà làwọn náà bá kankan lọ tó bọ́ ṣe ń dífá wọn lọ́wọ́ ìtùtù wọn ló ti ẹ̀kú tán fẹ́ ṣe wọ́n ti dífá fún wọn wọ́n wá ṣètùtù ni wọ́n wá ń pèlè tutù wọn lọ́wọ́ pé kíníkan àtàwọn nǹkan ifá tí obìnrin yóò máa lò torí àìrọ́mọbí ni ó ń dà wọ́n láàmú wọ́n wá gbé ẹbọ yẹn kalẹ̀ inú gbá ká ńlá náà gbé sí wọ́n ti kó gbogbo àwọn ètò tán fẹ́ ṣe wọ́n ti kó sínú ẹ̀ wọ́n wá ń béèrè pé ibo ni wọ́n gbé ẹbọ lọ wọ́n sì tọ̀sẹ̀ ìdí èṣù ni oríta ni ìlú tí ẹlẹ́bọ ti wá ní wọ́n gbé ẹbọ lọ ní àbí ìlú tán ti wá dífá gbogbo kí ni babaláwo ṣètọ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó ti ṣètọ̀sẹ̀ yẹn ibo ni ká gbẹ́bọ lọ oríta ni orí òkè ni inú omi ni Ifá kò dáhùn nígbà tó dé stage kan bàbá bá ní ibi tí bàbá sùn sí bàbá bá yíra padà ẹ béèrè pé ṣé epo ni òtún wọn làwọn ti béèrè ọtí ńkọ́ ẹ béèrè tí ẹ̀kọ́ tẹ́ ẹ fi pè lò bá ti tó bọ́n ṣe gbé fani yẹn ẹ̀kọ́ tá a fi pè lò ètùtù yìí ní òtó bí wọ́n bá ṣe ní hẹ́n bàbá kan yìí ju padà bàbá ṣe dìde nìyẹn níbi tán sùn sí bàbá ní pásítọ̀ dà pásítọ̀ ní èmi ní ìyàwó yẹn láhùn àwọn kristu ló ní àwọn oúnjẹ lọkọ bá ní lóòótọ́ ni pé lálẹ́ àná táwọn múra pé àwọn ń bọ̀ wá bí wá ṣètùtù yìí ọmọ ìyá rẹ̀ ọkùnrin ó kan ilẹ̀kùn kò í wọlé ó níyàwó dẹ̀ gbé ẹ̀bà gbóná àtọbẹ̀ ó dẹ̀ ti sábẹ́ bẹ́ẹ̀dì pé òun á wà worried pé akíndóde ọ̀ nífẹ̀ẹ́ fáwọn èèyàn ló ń jẹ kó dáa pé so inú yẹn òun sí lánàá gan tó gbogbo pé òun fẹ́ lè sọ̀rọ̀ sí ni bàbá wa bá ìyàwó sọ̀rọ̀ pé ṣe títí báyìí òun ni òjé kí tutù yín lọ látẹ̀kan táwọn ti ṣètọ̀sẹ̀ lórí ẹ̀ pé àṣọ oúnjẹ ni òtó bàbá wa ní oúnjẹ tọ̀ fáwọn èèyàn jẹun ọ̀ wà fún ọ jẹ lónìí pé ẹ̀ka yà wá táwọn alẹ́ fàyè ẹ̀ka èèyàn tó wà ń ta tí ń dó dè wá wọn kà gbé wọn ní ọ lọ ra àgbọn fùfú kan ọdẹ ẹ̀rọ bẹ̀ sí táwọn èèyàn ó jẹ gbà tí wọ́n bàbá wa ní ó yẹ fífá béèrè pé tó bá ti ra àgbọn fùfú yìí tó sì fẹ́ kọ̀ọ̀kan kún ẹbọ tó sì fọbẹ̀ sí fáwọn èèyàn tí wọ́n jẹ́ nínú ilé fáyì ṣe ẹbọ rẹ àdúrà rẹ ti gbà wàhálà ìbí fàṣẹ ní àdúrà rẹ gbà nù látàárọ̀ wọ́n lo 3 hours lórí òun nìkan torí ẹ̀ wọ́n sọ pé tí babaláwo ò bá kánjú babaláwo tí bá máa kánjú wíwíwí ọ̀dọ̀ wọn ṣòro lọ àdúrà yẹn ò ní gbà tán ṣùgbọ́n ẹni tí ò bá kánjú yóò máa fẹ́ lè yanjú èèyàn kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ìgbà tí wọ́n yanjú ti wúmà yẹn náà ṣe ìyàwó bẹ̀rẹ̀ sí dáwọn èèyàn lóhùn kẹ́ ẹ máa wò ó tó ti ń dá obìnrin yẹn dúró bàbá yìí ni ó wà lára tí òjò ti rọ́mọ bí pé ń fi bí pa àwọn èèyàn ń sa oúnjẹ torí ẹ wo ẹ̀kọ́ tí àwọn èèyàn rí kọ́ látara ìtùtù tá a fẹ́ ṣe fẹ́ nìkan kẹ́nìkan wá ní fáwọ̀dá torí ẹ̀ ni mo fi rọ brọ́dà wa nígbà míì máa ń wà ìrìn àjò a máa wáyé bẹ́ẹ̀ tí ó dàbí wà tẹ́ pé bóyá wọ́n bọ̀gún fún wọn lánàá mọ́tò rẹ̀ wá ní ásídẹ́ǹtì lónìí ó ti yẹ kó yé ẹ̀yin náà wípé wọn ò sì tọ̀sẹ̀ yẹn dáadáa ní tọ̀sẹ̀ yẹn yóò wà nú ẹ̀ wípé bóyá ìséde ọjọ́ mẹ́ta àbí gbélé ọjọ́ méje ó yẹ ká sọ̀kan fún yín ní gbogbo ẹ̀ tàbí kó jẹ́ pé tó yẹ kí wọ́n lò kọ́ ni wọ́n lò bóyá kéèsì wọn ti dé gbọ́dọ̀ gba odidi ajá
abọ̀gún fún èèyàn wa kan ní last year nígbà tí ogun yẹn kọ́kọ́ jáde ajá ló gbé èmi tó wá pé bòmíì pé ẹ bá mi dá ifá yìí tó ní fẹ́ kẹ́ni yẹn náà wọ̀ pàtẹ́ni yóò tó dá ifá ajá ló tó mú lọ́hùn nítorí pé nǹkan ńlá lẹ́ni yẹn fẹ́ fi ògùn yẹn sùn tí ń fẹ́ so ajá ló mú jáde níjọ́tà tó bọ nǹkan míì fún wọn tó mú odidi ẹran because nǹkan àwọn èèyàn àwọn òkúté tí ò mẹ́dì yẹ nítorí pé ẹ fẹ́ náwó rárá o ìtẹ́ gbé dání tóbi gan tí wọ́n bá béèrè fún nǹkan ńlá báyẹn ẹ fún wọ́n tá a dẹ fún àdúrà gbà tá a fún lódìdí ajá àdúrà gbà tó ọpẹ́ ní fọ́lọ́run ọba àdúpẹ́ kí gbogbo nǹkan tá a sọ lórí kan ní ilé nìí láti fi ṣe ìṣítí fáwọn èèyàn wa ni Ọlọ́run ọba Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run kò ní jẹ́ ká gbèrè tìjú àdúrà wo máa gbà àárín ìjùbà lórí kan ní ilé nìí èmi tí yín tòótọ́ bàbá àṣà.